ẹ̀yin ènìyàn wa ká máa dúpẹ́ ni o ká máa dúpẹ́ ni o wípé àwọn northerns àwọn Fúlàní wọ́n ti fi ọwọ́ ara wọn ti fi pín Nàìjíríà o ẹ̀yin èèyàn wa ṣé ní gbogbo ilé tí àwọn northerns tí wọ́n ń ṣe yìí tí wọ́n ń kó flag Amẹ́ríkà Israel kiri tí wọ́n sọ wípé kí wọ́n páyín wọn death to Israel death to America tó ń sọ kákàkiri yìí ó ti padà dọ́dọ̀ Trump o ó dẹ̀ ti fún wọn lésì ẹ̀ ó ti dá wọn lóhùn o ó reply wọn o ó ní gbogbo wọn pátápátá ni wọ́n máa mú balẹ̀ lẹ́yọkọ̀ọ̀kan ẹ̀yin ènìyàn wa àwọn northerns wọ́n ti jáwé sẹ́nu wọ́n ti rí ìjà òdì o pẹ̀lú gbogbo nǹkan tí wọ́n ń ṣe yìí wọ́n ti padà fi ọwọ́ ara wọn báyìí wọ́n ti fi pín Nàìjíríà ká máa dúpẹ́ ni o pé finally Nàìjíríà padà pín àwọn àbókí àwọn Fúlàní àwọn northerns wọ́n ti fi mú ọká báyìí wọ́n ti fi họrí wọ́n ti jáwé sẹ́nu ẹni tó bá dẹ̀ jáwé sẹ́nu ó máa rí ìjà òdì ni ẹ wo ṣe rí nǹkan tí wọ́n rọra ń ṣe yìí gbogbo bí wọ́n ṣe ń kó flag ń kiri lójoojúmọ́ tí wọ́n sọ wípé kán páyín Amẹ́ríkà kí wọ́n páyín Israeli gbogbo àwọn ìpèrè tí wọ́n ń gbè yẹn Aljazeera ti help matter tó wà ńlẹ̀ ìkànnì Aljazeera ó ti padà gbé wọn finally àwọn olódẹ̀ ní ìkànnì Aljazeera tí wọ́n bá àwọn náà ni àwọn Amẹ́ríkà àbí gbogbo nǹkan tí wọ́n ń ṣe yìí pátá ó ti wà lórí tábìlì Trump lẹ́yọ kọ̀ọ̀kan Trump ti fèsì fún wọn o Trump ti fèsì fún wọn o ó ní gbogbo àwọn agbésùmọ̀mí pátá ó ní drop your weapon now ó ní on earth ó ní kí wọ́n drop gbogbo nǹkan ìjà olóró wọn ó nítorí wípé lẹ́yọ kọ̀ọ̀kan báyìí làwọn máa wá fún wọn wípé àwọn máa pààyàn wọn ni ó ní kò sí negotiation kò sí wípé wọ́n bá yàn sọ̀rọ̀ àwọn bá yàn fọwọ́ ra orí ó ní wọ́n máa pa wọ́n ni ó sọ̀rọ̀ ó lẹ́ ń wò yẹn o lẹ́yìn ìgbà tí Aljazeera gbé fídíò àwọn northerns àwọn tí wọ́n sọ wípé àwọn ń ṣe Islamic revolution àwọn tí ó jẹ́ pé àwọn ọmọ ọ̀gá wọn tí wọ́n pa ní Iran tí wọ́n wá torí ẹ̀ tí wọ́n ń kó flag kiri inú Nàìjíríà ẹ wo ọmọ Iran kan lẹ́ ń wò yẹn kí ló ṣe wọ́n gbé flag sọ́wọ́ wọ́n ń jubilate inú wọn ń dùn àwọn ọmọ àwọn ti Nàìjíríà wọ́n ń sun ẹkún kiri wọ́n ń dá wàhálà sílẹ̀ wọ́n ti fi ọwọ́ fa ṣọṣọ báyìí wọ́n ti jáwé sẹ́nu báyìí tó bá jẹ́ wípé ilẹ̀ Yorùbá lélẹ̀ tí ń ṣẹlẹ̀ báyìí àwọn tí wọ́n jẹ́ adarí ilẹ̀ Yorùbá tàbí ọlọ́pàá Nàìjíríà DSS EFCC wọ́n ti palẹ̀ wọn mọ́ kí àwọn èèyàn jáde kí wọ́n protest wípé ẹ má pa wá mọ́ o wọ́n ń pa wá o ebi ń pa wá o àwọn ọlọ́pàá wọ́n á yin tear gas wọ́n á yin gbogbo ẹ̀ wọ́n á dà wọ́n rú ẹ wo àwọn ọmọ ilé ìwé kan rè ní nọ́ọ̀tì o wọ́n kó àwọn ọmọ wọn jọ wọ́n ní kí wọ́n máa gùn sórí fúláàgì Amẹ́ríkà kí wọ́n máa gùn sórí fúláàgì Ísírẹ́lì kí wọ́n máa sọ wípé àwọn máa pa gbogbo wọn wọ́n náà wọ́n máa pa Ísírẹ́lì àwọn á pa Amẹ́ríkà nǹkan tí wọ́n ń sọ nìyẹn o ẹ wá wò báyìí gbogbo ilé tí wọ́n ń ṣe Amẹ́ríkà tí wàá bá wọn gbé Aljazeera ti gbé ṣẹ́ni pé finally wọ́n ti padà pín Nàìjíríà please Trump tẹ́ ẹ bá ń bọ̀ nọ́ọ̀tì ẹ bá wa dorí kọ ibẹ̀ àwọn nọ́ọ̀tì àwọn ni wọ́n ń sáìdì Ìránì o àwọn ni wọ́n ń ṣe Islamic revolution torí Trump sọ níbí wípé gbogbo àwọn Islamic revolution ó ní gbogbo wọn ó ní páínpáín ni wọ́n máa ṣe fún wọn páínpáínpáín wípé àwọn ló fẹ́ dógunlẹ̀ lágbàáyé àwọn ni wọ́n fẹ́ fi ẹ̀sìn kó àwọn èèyàn ní páńpá mọ́ra ó ní kò sí àyè ẹ̀ bákan náà ni ẹ̀yẹ ènìyàn wa brother wa Dìísù Túnjí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fi jẹ IGP Inspector General of Police wọ́n ti sọ̀rọ̀ o wọ́n ní no going back ni no going back òun ni ọ̀rọ̀ state police wọ́n ní dandan ni ọ̀rọ̀ èèyàn ni ẹ wo bẹ ṣe sọ yẹn àfẹ́ story action la nílò ẹ kó gbogbo àwọn èèyàn jọ nílẹ̀ Yorùbá àwọn ọ̀dọ́ àwọn tó yẹ kẹ́ ẹ kàn sí tẹ́ ẹ mọ̀ wípé wọ́n gbé sọ́wọ́ dáadáa ẹ bá wa kó wọn jọ kẹ́ ẹ bẹ̀rẹ̀ ẹ̀ níṣẹ́ lórí pẹrẹu kí ètò ààbò kó wà nílẹ̀ Yorùbá brother Lisu nígbà tí wọ́n ṣe inauguration fún wọn lánàá àná ọjọ́ 4 nínú oṣù kẹta 2026 èní ní ọjọ́ 5 nínú oṣù kẹta 2026 àná ni wọ́n ṣe inauguration fún brother Túnjí Dìísù ìyẹn ni ọ̀gá ọlọ́pàá tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn wọ́n ní lélẹ́yìí àwọn ti ṣe ìpàdé kọmitì lọ́tún lọ́sì wípé ọ̀rọ̀ náà kan àwọn o àwọn gbọ́dọ̀ dá sí lórí ọ̀rọ̀ ètò ààbò bí state police bó ṣe máa di ṣíṣe ní ilẹ̀ Yorùbá a máa fi ohùn sí tẹ́ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn èèyàn wa jẹ́ ká máa mú àwọn fọ́nrán wọ̀nyẹn wá lẹ́yọ kọ̀ọ̀kan ẹ wo wọn àwọn ọmọ iléèwé lẹ́ ń wò yìí
tí wọ́n kó jọ tí wọ́n ní kí wọ́n máa gùn sórí fúláàgì orílẹ̀-èdè olórílẹ̀-èdè ṣé wọ́n mọ̀ túmọ̀ kan táwọn ṣe àti wípé irú àwọn ọmọ wọn báyìí tí wọ́n bá jáde tán ẹ̀kọ́ wo ni wọ́n ń kọ́ wọn bẹ́ẹ̀ ṣe rí yẹn ṣe rí pé ìwà jàgídíjàgan ni wọ́n ń kọ́ wọn yìí ẹ̀sìn ní ká pe léyìí àbí ìwà jàgídíjàgan ṣe rí pé ó yàtọ̀ síra wọn ṣe rí pé àwọn eléyìí bíi pípa ní títí wọn. àti wípé ṣé ìjọba nàìjíríà wọ́n á sọ wípé àwọn ò rí wọn pẹ̀lú àwọn kan tí wọ́n ń ṣe bóyá ìjọba nàìjíríà wọ́n ti kó àwọn mísáì wọn jọ bí àwọn ti ọ́dà fún mísáì tí wọ́n á lò ìtàlá àti fi kojú amẹ́ríkà. Not the way these people no go do for this country, Nigeria. Just take a look. See the way they march flag. Wetin be the meaning of this one now? If they come from Nigeria now, fit bear the consequences. See wetin people they do. Fight wey not be una own, and they carry am for una head. Just take a look. I not blame una sha. Na the elderly people where they give the orientation. Now I go blame. Tinubu he need to look into this matter seriously. Just look. Inside Nigeria is what they happen. So inside Nigeria, I know I call tribe, but inside Nigeria is what they happen. So you see how if they come for us now, we'll start to the beg. These people want to put us into a big trouble. Don't know. Can you imagine? Ṣé bá wa rí wọn bẹ́ẹ̀ yẹn ilé ìwé nìyẹn o ẹ wá sọ fún wa irú ẹ̀kọ́ wo ni wọ́n ti ń kọ́ àwọn ọmọbìnrin ẹ ra àwọn ọmọbìnrin níbẹ̀ ẹ rí àwọn ọkùnrin ẹ̀kọ́ wo ni wọ́n ń kọ́ wọn báyìí ṣé ti wá rí wípé àwọn ẹ̀yà eléyìí kì í ṣe ẹ̀yà tó yẹ kéèyàn jọ jókòó papọ̀ pẹ̀lú wọn ni àsìkò ti tó ká dìde ká gbára wa gbogbo bí wọ́n ṣe wá ṣe yìí ó dé ọ̀dọ̀ wọn ní Amẹ́ríkà o Àjẹsíra ti gbé o ẹ wo fọ́nrán wọn tí Àjẹsíra gbé lélẹ̀. We are here on the street to send our condolence and to show the Ummah our heart and tears that we are in very sad and bad situation of this method of saying ṣé ẹgbọ́n kan tí arábìnrin yìí sọ àti àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ sí Amẹ́ríkà àti Israeli arábìnrin ní àwọn kẹ́dùn ọ̀gá wọn ní Iran tó kú ṣé ẹ ti wá rí wípé gbogbo àwọn agbésùmọ̀mí lókè ọ̀yà yẹn àwọn tó wà ní Iran àwọn ló ń sponsor wọn ọ̀gá wọn tí wọ́n pa yẹn òun ló sponsor wọn torí arábìnrin tẹ̀ ń wò yìí wọ́n ń pa àwọn èèyàn ní Kayama o ní ìpínlẹ̀ Kwara bákan náà ni wọ́n ń pa àwọn èèyàn wọ́n ń pa ní Benue bọ́n ṣe ń pa àwọn èèyàn káàkiri inú ìlú yẹn nìyẹn ẹ ò rí wọn kí wọ́n jáde mọ́ pé àwọn eléyìí àwọn ìyàwó agbésùmọ̀mí leléyìí àwọn ọmọ àwọn agbésùmọ̀mí ìyàwó wọn àwọn leléyìí tán náà wọ́n protest yìí wọ́n protest fún ọkọ wọn ọ̀gá ọkọ wọn agbésùmọ̀mí tí àdó Amẹ́ríkà pa òun ni wọ́n kóra wọn síta tí wọ́n tó pa àwọn protest ìlú Kayama leléyìí ní Kwara ẹ wo bó ṣe dáná sunlé kò sẹ́nìkan tó jáde tó protest kò sẹ́nìkan tó jáde tó pé a lè máa bá a lọ báyìí o àwọn mùsùlùmí wà lára àwọn tí wọ́n pa ní Kayama ní Kwara o ìjọ́ wo lẹ ti rí kí wọ́n dìde kí wọ́n sọ wípé o àwọn táwọn jẹ́ ẹgbẹ́ ẹlẹ́sìn o mùsùlùmí o wọ́n kẹ́dùn àwọn tí wọ́n pa ṣé ó ti ń clear sójú gbogbo ọmọ Yorùbá báyìí wípé àwọn ilé bí wọ́n ṣe ń pa àwọn èèyàn nílẹ̀ Yorùbá tí wọ́n ń dún bọ́ àwọn èèyàn yẹn àwọn tó wà ní north yẹn inú wọn ń dùn torí wọ́n fẹ́ wá gba ilẹ̀ ní Yorùbá jí má sùn Kayama lẹ̀ ń wò yìí o tí wọ́n dáná sun over 200 house over 300 people ni ó bá ìṣẹ̀lẹ̀ yẹn lọ ìlú tó ti ṣẹlẹ̀ gan kò sẹ́ni tó dìde tó protest gbogbo ilẹ̀ Yorùbá àti north àti everywhere kò sẹ́ni tó protest inú wọn ń dùn bó ṣe ń pa àwọn èèyàn Yorùbá ẹ jẹ́ ká wake up.
ṣé ti rí bẹ́ẹ̀ yẹn òun la fi ń sọ fún wa téèyàn bá fẹ́ sọ̀rọ̀ báyìí nǹkan téèyàn bá fẹ́ sọ kó o tètè yá mọ̀ dáadáa o pé ayélujára ni fọ́nrán kan báyìí téèyàn máa ṣe tí wàá rò pé ó kàn sọ̀rọ̀ ó máa go viral gbogbo ilé ìtọ́rọ̀ báwọn ń ṣe yẹn ó ti dé ọ̀dọ̀ wọn l'Amẹ́ríkà òun lẹ ti tá Aljazeera ti gbé yẹn bí Aljazeera ṣe wá gbé yẹn ṣe ń gbé ọ̀rọ̀ Trump action lójú ẹsẹ̀ ni bó ṣe ti rí báyìí ó ti fún wọn lésì ẹ o ó ti fún wọn lésì ẹ wípé ìwọ tó o bá sọ wípé òun ṣe Islamic Revolution gbogbo àwọn agbésùmọ̀mí gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ tẹ́rọ́ tẹ́ ẹ ń dà àwọn èèyàn láàmú nínú ìlú wọn wọ́n ní eléyìí wọ́n ní òun lò pin fún yín wọ́n ní wọ́n máa pa yín ni wọ́n ní it's better now kẹ́ drop your weapon wọ́n ní drop your weapon drop your weapon bí bẹ́ẹ̀ kọ́ ìdájọ́ ikú ni ẹ bá wa gbọ́ ọ̀rọ̀ lẹ́nu Trump. To the members of the Islamic Revolutionary Guard, the armed forces, and all of the police, I say tonight that you must lay down your weapons and have complete immunity, or in the alternative, face certain death. So, lay down your arms, you will be treated fairly with total immunity, or you will face certain death. ṣe rí wípé agbésùmọ̀mí làwọn eléyìí gbogbo wọn tẹ́ rí tí wọ́n gbé plákà sọ́wọ́ yẹn gbogbo wọn àwọn ní kọ́mí agbésùmọ̀mí tí wọ́n ń tírèènì sílẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn nìyẹn o ṣe rí pé lójú ẹsẹ̀ báyìí Trump fún wọn lésì ṣe gbọ́ èsì tí Trump fún wọn gbogbo àwọn tẹ́rí tó gbé plákà sọ́wọ́ yẹn gbogbo wọn pátápátá gbogbo bàbá wọn ìyá wọn gbogbo wọn ni wọ́n sọ̀pọ́tì ìgbésùmọ̀mí nínú ìlú yẹn ní nọ́ọ̀tì lọ́hùn ṣe rí pé lójú ẹsẹ̀ ni Trump dá wọn lóhùn kí ló sọ only you better drop your weapon now or bí bẹ́ẹ̀ kọ́ pam wọ́n rí yín o gbogbo bó ṣe ń ṣẹlẹ̀ nínú Nàìjíríà pátá ni wọ́n rí tí information yẹn dẹ̀ ń dọ́dọ̀ wọn gbogbo àwọn intelligence wọn ló wà nínú ìlú ṣé wá rí pé wọ́n ti fọwọ́ ara wọn pín ìlú àwa tí àwa jẹ́ Yorùbá ní ká fọwọ́sowọ́pọ̀ ká ṣe kí ni ká gbàrà wa wípé àsìkò yìí opportunity tó tó láyé yìí ò sí opportunity ní àsìkò yìí o láti dá dúró láti gbàrà wa kúrò lábẹ́ àwọn ẹni ibi àwọn ìrankíran àwọn alárìnkiri yìí àwọn alárìnkiri tí wọn ò ní bùgbé tí wọn ò ní bùdó ẹ wo ohun tí brọ́dà wa IGP brọ́dà Túnjí Dìísù ẹ káàbọ̀ wọn náà ti inaugurate yín inauguration yín àná ni wọ́n ṣe ṣùgbọ́n bó ẹ ṣe inauguration fún wọn yẹn wọ́n sọ̀rọ̀ o wọ́n ní no going back no going back ní ọ̀rọ̀ kíni o ní ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ Yorùbá wípé dandan ni state police àwọn ti gbé ẹ̀kẹ́ sí pé ọ́fíìsì tuntun táwọn bọ́ sí yìí ohun àkọ́kọ́ táwọn fẹ́ mú gbọ́ ní ọ̀rọ̀ state police kudos to you our brother our able brother ẹgbẹ́ òun sókè. Bringing law and order to the table. Like I mentioned earlier, I've made up my mind to ensure that my officers get to know that we are working for the people of the Federal Republic of Nigeria and the citizens of the country are our bosses. The committee was set up early this morning to look into the issue of state police from the angle of the Nigerian police. We don't want it to seem as if others are taking decision and we, the most important people concerned, did not do anything. We want to ensure that the best thing is done. State police has come to stay, and the police should be able to contribute their own part in making it succeed. The police are not afraid. Our jobs are not being taken. It's just an issue of partnership. ẹ̀yin èèyàn wa ṣé ẹ bá wa gbọ́rọ̀ lẹ́nu brọ́dà Dìísù brọ́dà Túnjí Dìísù wọ́n ní ọmọ àgọ́ ìwòye níyí. Àṣàkẹ́ ni mò ń jẹ́ o wọ́n ti gé tiwa lọ o. Àṣàkẹ́ náà ń pe bí o ṣe rí pé bí mo ṣe pọ́n yín lé jẹ́jẹ́ báyìí tí mo kó ẹ̀sà sí yín lórí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ wípé no going back ní ọ̀rọ̀ state police mo fún yín lè ní ọ̀la ọ̀sẹ̀ kan síbí a gbọ́dọ̀ gbọ́ o a gbọ́dọ̀ gbọ́ pé iṣẹ́ ti ń lọ o ṣé rí tẹ́ wá bá padà wá ṣe mọ̀nàmọ́ná orí ìkànnì náà ni màá ti padà gbé yín wá tí màá wá tẹ̀ sí i lójú tààràtààrà
mo ti kó ẹ̀sà sí yín lórí báyìí mo ti sàyín dáadáa báyìí as a new IGP police mo welcome yín torí pé mo rí pé ẹ̀ṣẹ̀ dé ọ́fíìsì ni ẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ni bẹ́ẹ̀ ṣe wá sọ yẹn bẹ́ẹ̀ ni ó ṣe rí ẹ ṣe ẹ pèsè ètò ààbò gẹ́gẹ́ bí ọmọ Yorùbá wà ń bẹ̀ IGP ọmọ Yorùbá wà ń bẹ̀ olórí ẹlẹ́ṣọ́ ààbò olórí àmọ̀tẹ́kùn olórí kọ́sítọ́ọ̀mù olórí gbogbo ẹ̀ tí wọ́n ní wọ́n yàn yín síbẹ̀ ìlú dẹ̀rí bó ṣe rí yìí ṣé ojú òun tì yín ni ẹ wo mo ti pọ́n yín lé báyìí o ẹ má jẹ́ ká tí ì tẹ̀ sí wọn lójú mo ti pọ́n yín lé kẹ́ ẹ dẹ̀ múṣẹ́ ṣe kíákíá bẹ́ẹ̀ ṣe débẹ̀ yẹn torí ìlú ń bàjẹ́ ìlú ń dahoro kò sí ètò ààbò ẹ wá àkànṣe sí ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ Yorùbá bí ìran Yorùbá bó ṣe máa bọ́ àwọn ọ̀pọ̀lọ̀ tó wà nílẹ̀ yìí gbogbo ẹ̀ máa padà pín ni ẹ̀sọ̀ lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí a ti rí bẹ́ẹ̀ àmọ́ máa padà pín ni àwọn nǹkan tó máa fi pín fúnra ara wọn ni wọ́n ti ra wọlé ní north nǹkan tí wọ́n máa fi yanjú ẹ̀ pátápátá bí wọ́n bá ṣe tán pẹ̀lú Iran ní Nàìjíríà ló kàn ẹrù bí eré ni àwọn nǹkan tó ń ṣe yìí wọ́n máa padà wá bá wọn kàn lè wo nǹkan tó ń ṣe kọ́kọ́ gbójú ń bẹ́ẹ̀ fúnra ara wọ́n ti fọwọ́ wọn fa ṣọṣọ báyìí wọ́n ti jáwé sẹ́nu wọ́n dẹ̀ gbọ́dọ̀ rí jà òde pẹ̀lú nǹkan tí wọ́n ń ṣe yìí àwa tá a wá jẹ́ Yorùbá a ti sọ tẹ́lẹ̀ wípé a kì í ṣe nǹkan kan we are not one ni o Trump please not Arewa Northern gbogbo wọn Sudan of Sokoto Gumi wọn kì í ṣe ara wa o a mọ́ra rí o we are not family o we are not from the same tribe o wọn ò kì í ṣe ọmọ Nàìjíríà o they are not Nigerians o they are not Nigerians o wọ́n rìn wọlé wá ní o we èmi àwọn tó ń wò mí ọmọ Yorùbá àtàtà ọmọ Yorùbá ni wá Yorùbá ni ìran wa à ń pè fún ìjàǹgbara orílẹ̀-èdè wa ni wípé we Yorùbá we want to get our own nation. Trump will divide the country now to save life. Ìbàjẹ́ wọn pọ̀ jù ìwà ìkà wọn pọ̀ jù àwọn agbésùmọ̀mí àwọn ni wọ́n ń pa àwọn èèyàn tí wọ́n kẹ́ran jẹ oko tí wọ́n ń pa ará ìlú. They are terrorizing the country. Wọ́n ò jẹ́ káwọn èèyàn ní ìsinmi. Please divide it to save life. Ẹ̀yin ni wa ẹ wò wọ́n Fúlàní lórí TikTok. IGP ọlọ́pàá Fúlàní lẹ ń wò lórí TikTok yìí o. EFCC Fúlàní lè lórí TikTok yìí o tó ń sọ̀rọ̀ pẹ̀lú ìbọn lọ́wọ́ ẹ wò. Kama shi aka bashi wayar. In ya ansa a haka ko kuma ya ƙara kuɗi na ce don Allah ya bari tun da ya to kin san abun da ya sa na ce haka nan. Don in ga wannan sojan nan bakin nan mutuwa zai yi koko dai ya an kai bakin ciki ya kashe. Mutum na sojan nan shi dai matsalar shi dai sojan ko tsoron sojan gane kake. Ko tsoron sojan gane kake. Ko tsoron sojan gane. Ṣé ẹ ti rí Fúlàní lórí live show? Mo ṣe pé ọmọ Yorùbá ló ń sọ̀rọ̀ wọ́n ní máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n máa wá fún ẹ èèyàn mélòó ló ti wá fún Fúlàní tó jẹ́ pé agbésùmọ̀mí ó ṣí live show sórí àwọn èèyàn lójókòó ti yẹn o ṣé ẹ ti wá rí o àwọn nọ́ọ̀tì nìyẹn o wọ́n dẹ̀ mọ̀ pé nìyí agbésùmọ̀mí ni wọ́n dẹ̀ jọba ń ṣe live show. Àwọn owó tí wọ́n gbà lọ́wọ́ ará ìlú ransom òun ni wọ́n ń kà yìí o àwọn ransom tí wọ́n gbà tó yẹ pé àwọn èèyàn ta lé wọ́n ta ọ̀nà wọn owó gbọ́múlé láńtà ẹlòmíì wọ́n ti pa tó bá gba ransom yẹn tán òun ni wọ́n ń kà ẹ ti rí. Kò dẹ̀ sí nǹkan tó ṣẹlẹ̀ kò dẹ̀ sí nǹkan tó tẹ̀yìn ẹ̀ jáde kì í ṣe síìmù kan ni wọ́n fi rẹ́gísítà orí ìkànnì yẹn kì í ṣe síìmù kan o ò lè rẹ́gísítà TikTok without sim card ṣebí ó ti ní arákùnrin kan tí wọ́n track lọ́dún kọjá nígbà tó náà wọ́n fẹ́ ṣe end bad governance protest tó sọ wípé òun máa ṣe kinní kan tí wọ́n lọ gbé from TikTok ẹ̀kẹ́rẹ́ tí wọ́n wá lè lọ gbé ẹni látòrí TikTok ṣe ti wá rí wípé Yorùbá àwa ni ká dìde ńlẹ̀ ká gbára wa ó ti ń clear sójú everybody báyìí ẹ wá wo gbogbo ẹ ti wá di gbàgbóso àwọn ọmọ Ìgbò àwọn náà yarí o ṣe bí àwọn ọmọ nọ́ọ̀tì àwọn Arẹwà àwọn sọ wípé àwọn sáìdì àwọn Ìránì àwọn ọmọ Ìgbò àwọn náà ti kóra wọn bọ́ọ̀dẹ o wọ́n ní àwọn we stand with Israeli àwọn náà ti jáde wọ́n ní Israeli kó jọ kó wá gba àwọn pé àwọn ni saviour àwọn for now wọ́n ní kí Israeli kó wá gba àwọn kó wá pín ìlú àwọn rí àwọn ọmọ Ìgbò wọ́n ní wọ́n ní kíkún àwọn kò ní gbà lábọ̀ pé ṣe bẹ́ẹ̀ yìí náà ti kóra yín síta ní nọ́ọ̀tì
àbí àwọn náà nílẹ̀ Ìgbò àwọn náà máa kóra àwọn sá wípé àwọn sáìdì Israeli àti Amẹ́ríkà ló bá tán. Níbo ni Yorùbá wá o àwọn wá ní Yorùbá sáìdì o ẹ̀yin yẹn wá àwọn ní Yorùbá sáìdì o ẹ bá wa wò wọ́n. ṣe bá wa rí wọn ó dà àwa Yorùbá wọn ní òpómúléró ni wá àdúró àbí we are one àdúró lórí pé kí orílẹ̀-èdè Yorùbá kó dá dúró. Wọ́n ti fi ẹ̀sìn wọ́n ti fi kó ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́pọlọ báyìí nílẹ̀ Yorùbá. Wọ́n ti nílẹ̀ Yorùbá wọ́n ti fi ẹ̀sìn wọ́n ti fi ṣe divide and rule. Wọ́n ti fi ṣe divide and rule. Òun la fi ní pé àwa Yorùbá a nílò láti fi mọ̀ ṣọ̀kan. Kólúkálukú ṣe ẹ̀sìn láyọ̀ àti àlàáfíà. Ẹ má gba ìjà ẹ̀sìn láyè. Ẹ má jẹ́ kí ẹ̀sìn kó dá ìjà sílẹ̀ nílẹ̀ Yorùbá. Ẹ jẹ́ ká dúró lórí ẹsẹ̀ wa. Irú àwọn èèyàn bíi Mufti Wo tí wọ́n fẹ́ gbé ṣàríà wá sílẹ̀ Yorùbá àti àwọn tí wọ́n lọ gbé Gúnmi wá ẹ rí i pé àwọn yẹn náà fi ṣe divide and rule fún wa o. Ẹ jẹ́ kí a jí lójú oorun wa. Ẹnu ẹ̀dẹ̀ tí bá wa rí nǹkan tí Trump sọ wípé gbogbo wọn pátá wọ́n ní judgment ń bọ̀ lé wọn lórí. Bẹ́ẹ̀ ni ìdájọ́ ń bọ̀ lórí gbogbo aṣebi. Àwọn ẹ̀yin tẹ́ ń wo àwọn ènìyàn tẹ́jẹ̀ ń mú wọn balẹ̀ tẹ́ ń pa wọ́n lọ́sàn-án gangan lóru lọ́sàn-án tẹ́ ń jí àwọn èèyàn gbé. Ìdájọ́ Ọlọ́run ń bọ̀ lórí gbogbo yín lẹ máa gba èrè iṣẹ́ ọwọ́ yín pátápátá. Níbi tí ọ̀rọ̀ dé dúró yìí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ẹ ní àròjinlẹ̀ ẹ wo lẹ̀kẹ́wọ́ ẹnu ọkọ́ o ṣe rí wọn ṣùgbọ́n tó ń pè ilẹ̀ Yorùbá ti kó àwọn DSS síta ti kó wọn níta kọ́ lọ máa kó wọn nílẹ̀ Yorùbá nọ́ọ̀tì ni wọ́n ti ń dá tí wọ́n ń rọ̀ tí wọ́n ń ṣoríṣiríṣi tí wọ́n ń dá oríṣiríṣi àrà tó wù wọ́n yìí o kò sí ọlọ́pàá kankan tó ta wọ́n láyà o ṣùgbọ́n jẹ́ kí ọmọ Yorùbá wá jáde síta wípé òkè a fẹ́ protest o dà wọ́n síta so ìyẹn náà pè ní wọn ṣé wọ́n Nàìjíríà nìyẹn ṣe ni bó ti jura wọn lọ ṣe ni pé àwọn wọ̀nyí ni wọ́n Nàìjíríà àwa Yorùbá wa ń kọ́ ká fọwọ́sowọ́pọ̀ wípé dandan a gbọ́dọ̀ gbàrà wa ni wọ́n tẹ̀ ti fọwọ́ ara wọn pin báyìí ká dúpẹ́ wọ́n ti fọwọ́ ara wọn pin wọ́n bá ń bọ̀ nìyẹn kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ báyìí ẹ rí i pé finally gbogbo ẹ̀ máa padà ó padà máa pín pátápátá ni ó máa padà pín pátápátá ni ṣùgbọ́n lórí ìkànnì yìí o àwa wà àdúró digbidigbi o ẹyẹ ènìyàn wa tẹ́ ẹ bá ti rí ètò wa ẹ máa bá wa pín lógúnlógún ẹ pín lọ́gbọ̀lọ́gbọ̀ kẹ́ẹ̀dẹ̀ máa bá wa fi èròǹgbà yín sí abẹ́ fọ́nrán yìí látàrí pínpín tẹ́ ẹ̀ ń pín yẹn ó máa lọ fà òun ló torí lọ fà níbi tí wọ́n ti ṣe ètò tí àwọn north tí wọ́n kóra wọn síta tí wọ́n protest yìí nípasẹ̀ pínpín ló fi dọ́dọ̀ àwọn àjẹsíra o tí wọ́n fi rí wọn o ṣe ni pé òun la fi sọ wípé orí ayélujára olùjára ni wọ́n ti ní sọ́wọ́ bẹ́ẹ̀ yẹn o gbogbo bí wọ́n ṣe ń gùn sórí fúláàgì wọn tí wọ́n ń kọ́ iná sí tí wọ́n fi wọ́n ń wọ́lẹ̀ tó ń ṣe oríṣiríṣi wọ́n ti máàkì wọn gbogbo wọn pátá ni wọ́n ti ojú ilé sójú ilé wọn ọ̀dẹ̀ sọ́ọ̀dẹ̀ wọn gbogbo ẹ̀ ni wọ́n ti mọ̀ tó jẹ́ yẹ pé pẹ̀lú nǹkan tí Trump sọ yẹn ó ní gbogbo wọn pátá ni wọ́n máa mú balẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan gbogbo ẹ̀yin agbésùmọ̀mí ẹ̀yin agbẹnusọ fún wọn Gúnmi ṣètà náà ṣokótó ta ló tẹ gbúròó egbú tí ń já ẹ̀jẹ̀